Sísá ó yá o. Ẹ ṣe ìmúrọ́dà. Ẹ ṣe èmi ló láyọ̀ tẹ́ bá mi dúpẹ́. Ẹ ṣe èmi ló láyọ̀ tẹ́ bá mi dúpẹ́. Ẹ wá gbé yẹn lọ. Ẹ ṣe bọ́bá ọmọ yìí. Ó tó. Ẹ ṣe èmi ló wọ́n ló fẹ́nu ara ẹ̀ sọ́tọ́ lọ sí. Oya, àǹtí bàbá bá kọrin, wá gbé kínní. Èmi ló láyọ̀ tẹ́ bá mi dúpẹ́. Ẹ ṣé, èmi ló láyọ̀ tẹ́ bá mi dúpẹ́. Ẹ ṣé, èmi ló láyọ̀ tẹ́ bá mi dúpẹ́. Olúwa ṣe mí lóore o, mo yọ̀. Olúwa ṣe mí lóore o, mi ò lè pa mọ́ra. Olúwa ṣe mí lóore o, mo yọ̀. Olúwa ṣe mí lóore o, mi ò lè pa mọ́ra. Olúwa ṣe mí lóore o, mo yọ̀. Olúwa ṣe mí lóore o, mi ò lè pa mọ́ra. Olúwa ṣe mí lóore o, mo yọ̀. Olúwa ṣe mí lóore o, mi ò lè pa mọ́ra. Ẹ̀wà wo ń t'Olúwa ṣe fún mi? 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 Kí ló mú yín dúpẹ́? Èyí ló mú mi dúpẹ́. Ọpẹ́ ńlá. Èyí ló mú mi dúpẹ́. Èyí ló mú mi dúpẹ́. Ó yá ká jọ yìn bàbá. Ká jọ yìn Olúwa. Ó yá ká jọ yìn Olúwa. Ká jọ yìn Olúwa. Ọlọ́run Adémọ́lá ò ṣe. Ká jọ yìn Olúwa. Ọlọ́run tó ṣe yín ní àánú. Ká jọ yìn Olúwa. Ó yá ká jọ yìn bàbá. Ká jọ yìn Olúwa. Ká jọ yìn bàbá. Ká jọ yìn Olúwa. Ká jọ yìn. Jésù Olúwa wa. Ẹ̀yin olórin tẹ́ ń kọrin, orin yín mú fura wa. Ẹ̀yin lọ́nà wo? Lọ́nà wo sà? Bẹ́ẹ̀ bá ti ń kọ orú orin báwọn, ẹni ń fẹ́ kán kí òun náà kú oríire. I receive it. Èèyàn méjì ò tó wọn kọrin, Ródà ní kọrin. Jésù. Ẹ ti mọ̀ pé Èmi ni rékàn. èmi ni ire kan, Èmi ni. gbọ́dọ̀ ń fẹlẹ́ sílẹ̀. Bíbí Bẹ́ẹ̀ sà. wọ́n léde jáfàndù lẹ́nà. Ṣé inú rẹ̀ ò dùn àǹtí? Inú mi dùn láti. Ródà rẹ̀ kú oríire, ó dé ayẹ́fẹ́ láwà. Freezer tí mo ní a máa pín gbà birthday, a ṣe pín lénìí ni. Obìnrin yìí kàn. Ìdí tí ẹ̀dìdé. Ìdí tí mo ṣe kó special ni pé one opó ni. Bíbélì sọ́nù ìwé Timothy ó ní ìsìn tó lọ́lá tó sì dára tó ṣe ìtẹ́wọ́gbà jù ó ní iṣẹ́ ìsìn sí àwọn opó àti sí àwọn ọmọ aláìní bàbá ẹ ṣàjẹ́. Ìsìn tó dára tó lọ́lá jù ó ní ìsìn sí àwọn opó. Ọdún kelo ni ọkọ yìí ti kú? 10 years. Ọdún mẹ́wàá náà ti kú. Gbé wa ní oyún ta ni? Ṣẹlẹ̀? Ọmọ ilé? Wa súnmọ́ mọ́ mi ẹ̀. Ó ti pé 10 years bó ṣe wà yẹn? 9 years. Ok, gbé wa ní oyún lẹ. Ok, ó ti ju 9 lọ báyìí. Náà àti oṣù díẹ̀. Gbà olúmọ̀ pé 10 years bó ṣe wà yẹn? Month olúmọ̀ pé 10 years? December. A dẹ̀ wà ní oṣù kẹrin. So ọdún mẹ́wàá lọkọ yín ti kú. Ọkọ yín fi ilẹ̀ nu oyún tó fi kú. Ẹ̀yin opó ẹ̀ ní jìyà. Jésù. Ṣé rí arábìnrin ó máa try o. Ó máa try o. Àbàtí ọmọ méjì tẹ̀bí náà nì. Kẹ́kún wọn síwájú yín. Àwọn ọmọ ẹlẹ́rìí barista. Àwọn bàbá kan bẹ̀rẹ̀ sí ní tọ́jú wa. Àwọn náà ti kú. Bàbá kan náà ti kú. Ǹjẹ́ ní bàbá mi ní. Mo fẹ́ kí freezer yẹn náà máa show. Káwọn náà máa show. Ẹ wo ẹ kọ yìí sí freezer yín báyìí. Ẹ kọ yìí sí ìwọ náà dúró báyìí. Dúró ti mọ́ mi, ó yá dúró tì wọ́n. Ẹ ní bàbá ọkọ yìí ti kú.
ẹ ní bàbá ẹ níyà ó dà àǹtí wọ́n ti ń béèrè fún ìrànlọ́wọ́ ti pẹ́ tí mo rántí láti first church wọ́n máa dúró ọjọ́ 2000 ẹ sọ̀rọ̀ fún ayé. bẹ́ẹ̀ni ẹ máa fún wa pépà tá a máa fi jẹun tí mo bá àwọn máa ń fọṣọ káàkiri tí mo máa ń báyọ̀ máa pọn tọ́jú àwọn ọmọ. ó ní mo bá àwọn máa ń fọṣọ káàkiri tí mo bá àwọn máa ń pọn mi ò ní mo fi ń tọ́jú àwọn ọmọ láti kékeré tí ń tọ́jú wọn. àǹtí máa ń gbìyànjú tó bá wá ṣọ́ọ̀ṣì kò sí ní tá a jẹ kò sí ní tá a mọ̀ kò sí gbá kò sáwo àwọn ọmọ yìí ò tí ì yọrùn tó báyìí nígbà yẹn ọjọ́ 2 ọjọ́ 3 ọjọ́ 5 ọjọ́ gbá bá a ṣe wá dé títì mo ti ní lọ́kàn pé ọjọ́ kan yóò jọ́ kan fóbìnrin tí ó ra àánú gbà ẹ̀yẹ tẹ́ ń wo ó dáa kéèyàn dúró de Ọlọ́run ẹ̀jẹ̀ dúró sẹ́yìn ìbílẹ̀ rẹ̀ mo fẹ́ kọ́ rí bílà bá ń gbé ìtẹ̀ráwò tó dúró ìlásán 350 ní o 350,000 yes this is my own aspect of helping this widow church wa ni wọ́n wá freezer tààrà ojú méjì lọ torí pé wọ́n àti lára bíi 5 àbí 10 bẹ́ẹ̀ ń gba gbogbo 350 320 300 lágbára gbogbo eléyìí la fi rárá méjì obìnrin lẹni àkọ́tún máa kọ́ gbé freezer fún oní gbójú ẹ̀ mi ò fẹ́ gbé wọn wá sórí ẹ̀fẹ́ rárá because èmi ti ra freezer fún wọn ẹwà ọmọ wọn ọkùnrin rèé obìnrin mo ti wọ́n jùlọ kí ló ṣe yín mo ní ọkùnrin rèé obìnrin obìnrin ní ọkùnrin ẹ ti sùn lórí ìdúró ni ibi tá a wà ẹ má sọ̀rọ̀ dáadáa ọwọ́ yín ló kù sí báyìí o so freezer èyí ni mo gbé freezer fún wọn mo ní kí lẹ fẹ́ mo bí lè kí lẹ fẹ́ ẹja sin lọ látara àwọn opó ẹ̀yin yẹn wa ẹja sin Ọlọ́run látara àwọn opó mo ní kí lẹ fẹ́ tell me what do you want ẹnìkan máa bí ọ léèrè ní ọ̀sẹ̀ ìpè kí ló fẹ́ ẹnìkan máa bí ọ léèrè lọ́sẹ̀ ìpè kí ló fẹ́ bá ń ṣí ẹ̀ lẹ́ẹ̀méje bá ń ṣí ẹ̀ lẹ́ẹ̀méje ẹnìkan bí ọ léèrè ní ọ̀sẹ̀ tó wọ̀ yìí pé kí gangan ló fẹ́ ó wá béèrè ò dàbí kó ṣe mo gbàdúrà bó bá ṣe béèrè yóò ṣe o. Àmín Jésù Kristi. bó bá ṣe béèrè yóò ṣe o. Àmín Jésù Kristi. bá mo béèrè lọ́wọ́ àǹtí mo ní kí lẹ fẹ́ what can I do for you. Jésù sọ béèrè lọ́wọ́ Bátímíù kí ló fẹ́. There are times tí olórí ó béèrè pé kí ló fẹ́ yánú ẹ kò sọ̀rọ̀ o. Olúwa mi sàn kọ́ báyìí ni mo mọ̀ fẹ́ kọ́dà mo fẹ́ rà mo fẹ́ parí ilé mi èmi ní ìsìn àṣẹfẹ́ máa ń kọ́lé tiwa ní gbogbo ìta ní àti ta àti fi ṣe Olúwa àṣẹfẹ́ bẹ̀rẹ̀ tiwa báyìí kí Ọlọ́run kó bá wa ṣe àṣẹparí ẹ̀. náà mo wá bèrè owó mo bèrè lọ́wọ́ ọmọ ìwé àwọn àti pé kí lẹ fẹ́ ó ní sir I need freezer tí n bá rí freezer sir mo nílò freezer lélẹ́yìn àti ìkálẹ̀ mi ni wọ́n ní ń dì mọ́ bí ẹni pé mo ti ń gbé lọ́wọ́ àdì mọ́ pé àdìmọ̀ pé ó ti di tiẹ̀ o tí ẹ ní láti òní lọ ẹ bá ń gbé sọ́dà kẹ gbé sọ́dọ̀ wa kí wá ní tí abádé báyìí ẹ má bọ̀ síbi tẹ́wà padà ohun tí a bá bọ̀ ni pé number 1 ẹni ní freezer yóò nílò generator ẹni ní freezer á nílò generator á nílò ṣọ́ọ̀bù á dẹ̀ nílò ọjà ẹjẹ ìbèrè lọ́wọ́ yín báyìí kí ló wà lọ́wọ́ yín èlò ní bẹ lọ́wọ́ yín báyìí ṣe wà àti mò ń bèrè pé bẹ́ẹ̀ ṣe dúró yìí àti inú báńkì o àti inú àpò o àti investment o àti inú pọ́ọ̀sì yín o bí èlò lówó yẹn kù báyìí ló lẹ rí dájọ́ èrò lájọ tẹ fẹ́ kó èrò lẹ kó pamọ́ sí first bank báyìí. mi ní owó kankan lẹ́jọ́ mi ní owó kankan owó tí mo gbà lánàá mo fi ti iṣẹ́ tí mo lọ ṣe làwọn ọmọ mi fi jẹun àwọn ènìyàn ló kò sí mi lọ́wọ́. ẹ sọ̀rọ̀ òkè ẹni. kò sí ọ̀kan lọ́wọ́ mi kò sí owó kankan lọ́wọ́ mi
gbogbo ta ṣiṣẹ́ láti mo lọ ṣiṣẹ́ lánàá tí mo lọ bá wọn fọṣọ o làwọn náà fi jẹun lálẹ́ àná kò sí owó. ẹ lọ fọṣọ lánàá. bẹ́ẹ̀ ni kò sí owó. irọ́ ni. ẹ wo ọwọ́ mi kò ló ń dùn mí. kò sí kòkó tí mo. jẹun wọ́n yẹn. ó ń dùn mí. ẹ dín nǹkan náà yín dáadáa. jómi. bẹ́ẹ̀ni. ó ti jọwọ́ yín. bẹ́ẹ̀ni tí mo ti bá yín fọṣọ káàkiri. ẹ jẹun. báwọn yóò fọṣọ káàkiri. ọwọ́ yín ti re tán o. ẹ ní jìyà. aṣọ lè ń fọ. lè fi ń tọ́jú àwọn ọmọ yín. ó dáa. now àǹtí pẹ̀lú freezer èmi ti fún freezer lónìí kò yẹ kí n gbé wọn wá rárá because èmo ti ṣe oore ìkọ̀kọ̀ fún wọn nípa orí ọ̀fẹ́ ọlọ́run ìwọ ló lògo o ìwọ ló ní ọlá o ìwọ ló ní ìwọ ló ní ẹ̀yẹ o ìwọ ló ní kó rí bẹ́ẹ̀ ìwọ ló ní àṣẹ àdẹ̀ṣe. Now this madam, we've given her freezer as a widow. Ẹ̀yin abiyamọ ojú ò ní tì yín. Ẹ ti fún obìnrin ní freezer. Kí ló kù? Generator. Bó bá rí 300 yóò ra generator. Bó bá rí 100 yóò gba ṣọ́ọ̀bù. Bó bá rí 200 àbí 250 yóò ra ọjà. Tó bá rí 300 yóò ra generator. Àbí àwọn helipack 2.5 àbí 2.8 yóò rà ó lè gbé freezer. Ọmọ ara generator wọn náà ẹgbà ṣọ́ọ̀bù síbi tí iná wà so that ẹni máa dààmú generator lẹ́ẹ̀mẹ́wàá. Ẹ ra generator ẹ bá rí 300. Ẹ gba shop tẹ bá rí 100 àbí ẹ ra ọjà tẹ bá rí 200 250 lẹ́gbẹ́ 250 so ẹ bá ra generator 300 wọ́n gba ọmọ ọjà 250 ó jẹ́ 550 wọ́n gba ṣọ́ọ̀bù 100 ó jẹ́ 650. ẹ wò bí mo ṣe wà yìí bí mo ṣe ró mo ró yìí ní kọ́bọ̀ tí mo lè fún un tí n bá ní màá kó fún un. Àwa ti rẹ ilé ńgbà bẹ́ẹ̀dẹ̀ mi ó ní mo ṣe lè gbé fún wọn ká nísìnyí ni mi lè rà fún torí èmi náà on God lẹ́gbẹ̀ẹ́ ní on God náà ìní ẹ dáhùn wọ́n ni mo wà ó on God ni mo wà ó. So ẹ bá ń ṣe obìnrin láàánú ẹ̀yin èèyàn mi ò ẹ bá ń ṣe láàánú kó ra ọjà mineral àti bottle water bí lẹ́yìn yẹn kọ́ kó ra pure water lẹ́yìn yẹn kọ́ wọ́n máa gba ṣọ́ọ̀bù yóò gba ṣọ́ọ̀bù. Èmi ti gbé freezer fún wọn lénìí ó kù kí wọ́n gba ṣọ́ọ̀bù ó kù kí wọ́n ra ọjà ó dẹ̀ kù kí wọ́n ra ẹ̀rọ mi lọ́wọ́ generator. Ẹ rí àánú gbà ká lè wí nípa tèmi pé mi ti ṣe wọ̀n tí mo lè ṣe. I have tried my best by the grace of God. I have bought this freezer for this widow. Ó pọ̀ ni wọ́n o ó pé ọdún mẹ́wàá tí ọkọ wọn ti kú wọ́n dẹ̀ ní ọmọ méjì. Àǹtí ṣé ẹ lè sọ̀rọ̀ ẹ báwọn èèyàn mi sọ̀rọ̀ kánjọ kan sànù ó kù sọ́wọ́ nígbà. ẹ yàtọ̀ lára ní tèmi ọ̀tọ̀ mọ́ ẹ ṣàánú mi kí n rà mí gbà ọ́ ọmọ Nàìjíríà wọlé ẹ ṣàánú mi lórúkọ Jésù ṣàánú mi lágbèrè fún ẹ ṣàánú mi o kí mi àti mi lówó tó jọ ọmọ mi o ẹ ṣàánú mi lórúkọ Jésù ẹ náà rà mí gbà lórúkọ Jésù ẹ rà mí gbà ẹ ṣàánú mi ọmọ Nàìjíríà. kí ni GT àti nọ́mbà. Àǹtí ẹ máa sọ̀rọ̀ ẹ wá ń bí ẹ wá bẹ́ẹ̀ ẹ wá ń bí àní ẹ máa sọ̀rọ̀ ẹ báwọn yẹn sọ̀rọ̀ ẹ tí báwọn yẹn sọ̀rọ̀. Ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ rà àánú gbà àánú ò ní lágbèrè fún ẹ ṣàánú mi ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ á dìde fún yín o kò ní tán lọ́wọ́ yín o ẹ máa rà àánú gbà o ẹ ṣàánú mi ẹ jẹ́ kí owó tọ́jú àwọn mi o Ọlọ́run tọ́jú yín ẹ̀ní dòkú ìdààmú ò ní wọnú lé ẹnì kankan yín o ẹ máa rà àánú gbà o àánú ò fọ̀n lórí ayé yín o ẹ ṣàánú mi o ẹ má jẹ́ kí ibi ó pa mí tọmọtọmọ jẹ́ ìdòkú tọmọtọmọ o ẹ ṣàánú ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi ẹ ṣíjú àánú wò mí ẹ ṣíjú àánú wò mí ẹ ṣíjú àánú wò mí o ẹ ṣíjú àánú wò mí ẹrù tọ́lọ́run mọ́ bí ẹ ṣàánú mi ẹni ọmọ rà àánú gbà o àánú ọmọ fọ̀ lórí
ayé gbogbo yín ẹ ṣàánú mi o ẹ dìde fún ìrànlọ́wọ́ mi ẹ ṣàánú mi o ẹ jẹ́ ráàánú gbọ́ ẹ jẹ́ kí ìyà tán lára mi o nígbà tí mo ti ń jìyà ẹgbẹ́ mi gbọ̀ngàn mi o ọlọ́run gbọ̀yà yín lẹ́yìn náà ní dààmú o ẹ ní ṣe wàhálà lórí ọmọ o ẹ ní dààmú o ẹ ní ìdààmú o ẹ ṣàánú mi ẹ jẹ́ ká rí ìyà tán lára mi o ẹ gbà mí o ẹ ṣàánú mi lórúkọ Jésù ẹ náà máa ráàánú gbà o àánú ò fọ̀n lórí ayé yín o ẹ máa fọ̀n lórí ráàánú gbà o olúwa ẹ máa ráàánú gbọ́ lọ́wọ́ mo ṣàánú mi o ẹ dìde fún ìrànlọ́wọ́ mi o ọlọ́run ràn yín lọ́wọ́ ojú òyìn tí ẹ̀yin náà ní dààmú o ọ̀ní fi kún yín ránṣẹ́ sílẹ̀ o ọ̀ní ẹ̀yin dààmú lórí yín o ẹ jẹ́ ṣàánú mi ẹ jẹ́ káàánú mi o ṣe yín ẹ ṣàánú mi o dìde fún ìrànlọ́wọ́ mi o.